Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wù wá ẹ kú àkókò yìí o Olúwa Olódùmarè yọ wá pẹ̀lú gbogbo wa o. àṣẹ. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ní orílẹ̀-èdè wa àti lórílẹ̀-èdè míì àti lókè òkun òkè pẹ̀lú orúkọ Ọlọ́run tó ga jù táàrí nǹkan mìíràn fi wé Ọlọ́run ọba tààlà ọba àlekè ọlá pé àkúdédé àkókò yìí o. orúkọ tèmi ni ọmọ yín olólùfẹ́ yín Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé ẹ kú déédé wòye o ní gbogbo ibi yòówù tẹ́yìn bá wà ní tiyín ẹ kú àkókò yìí. ọ̀dà ẹ̀sẹ̀ bàbá wa ti kí wa bàbá àwọn èèyàn ti ń ta pé àárọ̀ la sọ pé àárọ̀ la gba fẹ́ bẹ̀rẹ̀ program. bẹ́ẹ̀ni ó nídìí ni bí ò nídìí obìnrin ìjẹkùmọlú ilé tí tóbìnrin bá ti jẹkùmọlú bẹ ikú má kọni ilé wọn lọ ni ikú má kọni ilé wọn lọ ni ohun tó ẹ má bínú kò rí bẹ́ẹ̀ rí ohun tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ náà láti ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ta nílẹ̀ mi láti fi dá ẹ̀yin èèyàn wa lẹ́kọ̀ọ́ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ làlúrí kan ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ láwa fi sọ̀rọ̀ lórí rẹ̀ Ọlọ́run Olódùmarè yóò tó ní ààbò lọ́dọ̀ yóò dáàbò rẹ̀ gbogbo wa tọmọtọmọ. àṣẹ àṣẹ àṣẹ. ibi tá a rúwé dé tá a dáàbò dé Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa. àṣẹ àṣẹ àṣẹ. sọ Ọlọ́run ààbò Ọlọ́run tó nípa tó tóbi jẹ wúrin lọ Ọlọ́run ó dáàbò gbogbo wa. àṣẹ àṣẹ àṣẹ. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ ká pẹ́ bẹ́ẹ̀ ní àárọ̀ yìí ni pé àwọn akẹ́kọ̀ọ́ jáde kan ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe l'Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń pè ní LAUTECH University of Technology àwọn ọmọ tó wà ní 500 levels wọ́n lọ fún excursion wọ́n lọ rèé ṣe àwọn àbẹ̀wò sí àwọn nǹkan tó súnmọ́ ẹ̀kọ́ wọn láti fi yé wọn ní practical wọ́n wà ń darí bọ̀ wá sí school padà l'Ògbómọ̀ṣọ́ ìní ọkọ̀ wọn ó bá ṣubú ká nígbà tó kọ́ ohun tó ń ṣe nìkan ọba tó ṣubú lásán ni ọkọ̀ náà jóná àwọn ọmọ ojú ẹsẹ̀ làbí mẹ́ta jóná ń bẹ̀ àwọn tí ò jóná tán bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ká ayé ẹsẹ̀ kan ọ̀run kí wàá ní ìwúrí ẹni tó wà látìmọ́lé tí ó lóun wọ aago kò ní ọlọ kí ni ìwúrí rẹ̀ àpọ́n pọ́lúpọ́lú ọwọ́ àfi súná wà ń súfè káàkiri ẹ̀dẹ̀ pé bá a ti ń ṣe nínú ń bí wọn ta ní ń bínú rẹ̀ èyí ọmọ kò ní èyí ìyàwó kò ní ta ní ń bínú àpọ́n tí ń súfè káàkiri ẹ̀dẹ̀ wọ́n ní bí egun ẹni bá sì máa jó orí a máa yá atọ́kùn rẹ̀ gbogbo àwọn tó ṣẹlẹ̀ tó ní ṣẹlẹ̀ náà tó lọ́mọ nínú ṣẹlẹ̀ àlàlúrí a fi àkókò ìbẹ Ọlọ́run fún wọn Ọlọ́run ó rọ̀ wọ́n ní ojú àṣẹ àṣẹ Ọlọ́run ó dùn wọ́n nú àṣẹ 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 èyí tó ní mí lọ́wọ́ nú wọn èyí tó kù nú ọmọ wọn Ọlọ́run Olódùmarè yóò pa gbogbo wọn yóò pa pọ̀ gbogbo oore ẹni tó sọnù mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run pa oore rẹ̀ pọ̀ sọ́nà kan fún wọn. àṣẹ àṣẹ àṣẹ. èyí tó wà lọ́wọ́ wọn ní sọ Ọlọ́run ó jẹ́ ọmọ wọn lọ́wọ́. àṣẹ àṣẹ àṣẹ. òwèrè Ọlọ́run ó pè é. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo wọn ni wọ́n jèrè ọmọ. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ìdílé tọ́kàn Olúwa Olódùmarè bá wọn bu òru òtura sójú ọgbẹ́ wọn. àṣẹ 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 àṣẹ. àdúrà ní tó fanu kódà ẹ̀rí pé mi náà ò lo lẹ̀kẹ̀. bẹ́ẹ̀ni. mo mú ọ̀pá dání. bẹ́ẹ̀ni. torí ẹlẹ́ran ara ní gbogbo wa. ìlú kan náà la sì jọ wà. tẹ̀gbọ́ntàbúrò ní gbogbo wa. gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí náà ọmọ tẹ̀gbọ́ntàbúrò gbogbo wa Olódùmarè kó dákun kó bá rọ àwọn òbí wọn lójú. àṣẹ àṣẹ. ọmọ wa jẹ́ ká rí wú ẹ̀ mọ́ ní gbogbo ibikíbi nílẹ̀ Yorùbá. àṣẹ àṣẹ àṣẹ. èyí s'Ògbómọ̀ṣọ́ nìkan ká má rí ibi mọ́ kì í ṣe LAUTECH nìkan gbogbo tí jẹ́lé ẹ̀kọ́ gíga ilẹ̀ adúláwọ̀ ní tá a ti lọ́mọ tá a gbẹ́kẹ̀lé pé tí wọ́n bá ti jáde tán o wọ́n rè sí irú ìlú bàbá wọn o èrè tí wọ́n náà jèrè ara wọn káwọn náà jèrè wọn ni Ọlọ́run ní já gba ìwé ìbànújẹ́ ń bẹ̀ mọ́. àṣẹ 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 àṣẹ. àní gbà ìwé ọ̀fọ̀ burúkú. àṣẹ àṣẹ àṣẹ. Olódùmarè ó wà pẹ̀lú wa. àṣẹ 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 àṣẹ. Oòduà ó wà pẹ̀lú wa. àṣẹ 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 àṣẹ. ohun tó fà tá a fi pẹ́ nu àbí ò tó torí. bàbá ó tó torí o
ó tó torí tẹ́yìn náà lọ́dọ̀ mi ní ìsinsẹ́ ilé. ara tèmi gan tutù ara mi tutù. níbi ẹgbẹ́ ẹ̀mí kan náà ni ẹ̀mí ọ̀làárọ̀. bẹ́ẹ̀ni ní bàbá wa máa fi kéésù jalajẹ́ máa ka ní ewì ẹ̀sà nígbà kan nínú rédíò pé onímọ́tò rọra sáré o ẹ̀mí ọ̀làárọ̀ ó ní ìmọ́tò rọra sáré ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ó ní ìmọ́tò ẹ̀mí ọ̀làárọ̀. gbogbo àwọn tẹ̀mí wọn sọnù Ọlọ́run Olódùmarè yóò fẹ̀mí wọn síbi ìsinmi. àṣẹ àṣẹ. gbogbo àwa tá à ń bẹ láyé tá à ń dárò wọn Ọlọ́run jẹ́ kí ọdún ó jìnnà síra wọn. àṣẹ àṣẹ àṣẹ. ọdún ó jìnnà síra wọn láṣẹ Olódùmarè. àṣẹ àṣẹ. gbogbo àwọn tó wá jẹ́ òbí fáwọn ọmọ yìí ìjọkùnrin ìṣobìnrin sọmọdé sàgbàlagbà Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wọn. àṣẹ 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 àṣẹ. Ọlọ́run lọ́gbọ́n ẹnìkan ò gbọ́n o. bẹ́ẹ̀ni gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run wà pẹ̀lú wọn. àṣẹ àṣẹ. Ọlọ́run wà ní gbogbo wa náà rí irú ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ẹ rí i pé a ti fẹ́ máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ò wí pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kò rẹ́ kó máa ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá tó yẹ pé tí accident kan bá tiẹ̀ ṣẹlẹ̀ ó yẹ kéèyàn lè tàtù. ó tọ́ ni ẹ mà àkọ́kọ́ lọ nú àṣàyàn ọ̀rọ̀ Yorùbá náà. bẹ́ẹ̀ni. Yorùbá ní lè ṣẹbọ lè so oògùn bá a ti wáyé páàrí láàárí. Yorùbá náà ló tó wá pa ọ̀rọ̀ dà wọ́n tó tún sọ. Yorùbá ní Ọlọ́run bẹ Ọlọ́run bẹ Ọlọ́run bẹ òní pagílíntì. ẹni tó bá mọ ẹranko agílíntì kò yé sáré kò yé dura bí jàǹbá bá dá gílíntì ní sẹ́yìn farabalẹ̀ wá igi tẹ́ ìlú pani àbádà kò ní họ. aláwùrà bí ọ̀pọ̀ yànjú ní gbọmọ àwọn lẹ̀ tẹ́ ẹ bá rí àwọn nísìn gbẹ́bẹ́ pé kíní bá yóò dò ní o ti bẹ́ẹ̀bì kan bó ṣe àwọn ọ̀sàrí yóò gbìyànjú àtẹ̀kọ́ lọ. ní ló jẹ́ kí agílíntì kọ́ mọ́ pọ̀ láyé àwọn pọ̀ ju agílíntì lọ. bí agílíntì bá lóyún nú bàbá rí yẹn kò ní sá wọ́n sì pa tẹyintẹyin ni. tẹyintẹyin rẹ̀. tọ̀lẹ̀tọ̀lẹ̀ nínú wọn pa agílíntì tó bá yẹ pé àwọn bá ní àwọn pọ̀ láyé ju àmì ń pè ní àǹtà wọ́n pè ní àǹtà torí náà kọ́ ni pé ẹ̀rí ọmọ Yorùbá Ọlọ́run ọkọ̀ gbìyànjú. Ọlọ́run ọkọ̀ gbìyànjú. a wà bọnú ayé Al-Qur'ani bada bisimilahi rahmani rahim. Ọlọ́run ọba dẹ́dà ó ní òun ti kọ àyànmọ́ kálukú. àyànmọ́ kálukú. bí ó ti tọ́ àti bó ti yẹ àti bó ti fẹ́. ṣùgbọ́n àwọn tó wá kú rèwerèwe nǹkan báyìí. gbogbo ẹ̀ náà lásọ̀ lọ́ni mọ́ kàdárà láwù àkàkọ́ dìrì yìí ayé Al-Qur'ani ni mọ́ kàdárà láwù ntọ́lọ́run bá ti pa ní èbùbù àyànmọ́ kálukú àhàkà Ọlọ́run ó musẹ́ kádìrì yìí gẹ́gẹ́ bí àyànmọ́ rẹ̀ mọ́ kàdárà láwù ntọ́lọ́run bá ti kọ́ mú yàn àkàkà dìrì kọ́ lọ mọ́ kàdárà bú mọ́ wa. àṣẹ àṣẹ wọ́n tó wà á lè wọ́n náà ṣàṣẹ. oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam Rasulullah sallallahu ta'ala alaihi wasallam ó wá dá sí pé ala yuradul qadara illa du'a. àmọ́ yuradul qadara illa du'a kò sí ní tó lè yí àyànmọ́ padà àyànmọ́ tí ọ̀dà pé Ọlọ́run kọ gbé lágbájá o àbúrò bá ṣẹlẹ̀ sí bàbá yìí o ayé ní sábàbí rẹ ní o kankan ní sábàbí ẹ̀ṣẹ̀ kan ní sábàbí rẹ ní o illa du'a. ara àdúrà ní ká àdúrà lè yí kádàrá aburú padà lórí èèyàn àkọọ́lẹ̀ aburú àdúrà lè yí padà. ó ṣe lá Muhammad sọ máa ń fún wa. Ọlọ́run tó wá sọ fúnra rẹ̀ nínú gbólóhùn rẹ̀ nínú Al-Qur'ani tọ́jà àdísì kù dí sí ọ̀rọ̀ Ọlọ́run ní ó ní ẹni bá ti gbìyànjú òun sọ̀nà àbáyọ fún. pé ẹ tó bá gbìyànjú òun sọ̀nà àbáyọ fún. lórí àdánwò yòówù tó bá bá òun sọ̀nà àbáyọ fún. ó gbìyànjú tó pe òun tó ṣàdúà. ká má bàa di àáfàá lórí ètò torí mi sí àáfàá oṣègùn lèmi. ẹ má jà tó ń lo àyà ń bẹ̀ náà ẹ já sọ lọ́rọ̀ síra wa báyìí àlàyé là ń ṣe káwọn èèyàn lè mọ̀ pé Ọlọ́run ò fẹ́ wa fún nira. pé Ọlọ́run ò fẹ́ wa fún dààmú kò fẹ́ wa fún nira. Ó fẹ́ràn wa púpọ̀ ni mo kàn fi lọ sínú àyá Al-Qur'ani kọ̀ọ̀kan àmọ́ èmi sáfà kéèyàn ò kéwù kò pé láàfà iná sáyàkùn lásàtà síta arákàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni òjíṣẹ́ Ọlọ́run ni mí lóòótọ́ bí Ọlọ́run mi ni mò ń ṣe. èmi ò sì kéwù àáfà sí ni ẹ bàbá àáfà ẹ bàbá wa àáfà
ẹlòmíín sì kéwú ọlọ́run ò ní rán láàfáà sí nítorí àáfáà póríṣiríṣi àáfáà tẹ́sìnsì wà àáfáà aládùá wà àfóhùnwàsí wà ẹnìkan gbọ́dọ̀ máa gẹ́ nìkan ẹni tí bá ń gẹ́ nìkan ò ní rọ́nà lọ sẹ́tọ̀ ọlọ́run kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló ṣe ìránṣẹ́ ọlọ́run wà ní gbogbo wọn òjíṣẹ́ ọlọ́run níṣẹ́ ọlọ́run ni wọ́n ń gbé lárugẹ àáfáà kìrìsìtẹ́nì wà tọ́jú pé kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n àlùfáà ni bẹ́ẹ̀ni iṣẹ́ tá a gbé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìlànà tiẹ̀ ẹ má jẹ́ a máa gánra wa tẹ̀mẹ̀ wá bọ́ sórí ètò pàwọ́ àfáwọn tí wọ́n bá gbé wúrẹ́ lọ́wọ́ èèyàn yóò wọ́n pa iná wọ́n wọ̀ iná wò mọ̀ dálẹ̀ sẹ́mi àtọ́lọ́njọ́ sì pàdé pé wọ́n fẹ́ nìkan náà ni ebi tí wọ́n sọ fún wa tá a gbọ́ òun là ń tẹ̀lé gẹ́gẹ́ bí bá a ṣe bẹ̀rù ọlọ́run a gbọ́dọ̀ ọlọ́run ò fi dájọ́ ẹnìkan sọ́wọ́ ẹnìkan lé ayé. ọlọ́run ló sì dájọ́ rẹ̀ fúnra rẹ̀. wàláhù khairu hakamil hakimin wàláhù khairu hakamil hakimin ìdájọ́ tọ́lọ́run ní ìdájọ́ tó dáa jù tí ó tún ṣe ìdájọ́ lórí gbogbo àwọn onídàájọ́ ìdájọ́ tiẹ̀ ó tún wá lórí àwọn ẹjọ́ tẹ̀ ti dá àti ìtọ́ dára rẹ̀ yẹn èmi ẹ sáfà ọmọ kan yà síbẹ̀ ní o ọlọ́run Olódùmarè wà pẹ̀lú gbogbo wa àṣẹ ọlọ́run ọba dídà tó wá sọ gbogbo wọn wọ̀nyí ó wá jẹ́ kí n mọ̀ wípé ọlọ́run ò kájò pé ọlọ́run ò kájò kò sì kọ̀ gbìyànjú kó dẹ̀ kọ̀ gbìyànjú ọlọ́run ní àdìwú ní pásítọ̀ àjíbùlà kún ẹ pè mí ẹ pè mí tí ń jẹ́ àdúrà ẹlòmíì ò mọ̀ wọ́n rò pé bàbá ṣẹ̀ṣẹ̀ ṣàlùwàlá tá a gbé Àlùkùránì tá a ń kà á tàbá bá ṣẹ̀ṣẹ̀ mú bẹ́ẹ̀lì nìkan ni àdúrà àdìhú ní àdúrà yẹn lọ́dọ̀ àwọn tó ní mímọ̀ àwọn onímọ̀ sọ́rí fún náà wù kankan èmi ò sáfà ṣùgbọ́n mo kàn fẹ́ ṣàlàyé díẹ̀ ni ó dàbí bàtà bá ní noun it's a name of a person things àbí ká pé nǹkankan orúkọ nǹkankan tó jẹ́ àdúrà tọ̀ nígbà tí Ọlọ́run bá sọ pé ìdìhú ní ó ti wá lo kíní yẹn lọ́rọ̀ ẹ pè mí ló já mọ bí tàdúà ti wá àdúà ẹ gbàdúà ẹ pè mí báyọ̀ Ọlọ́run wá ní ìdìhú ní ẹ pè mí òrùfìlẹ̀ àmọ́ra ní lọ́dọ̀ àwọn àfáà nímọ̀ òrùfìlẹ̀ àmọ́ra ní ìdìhú ní ẹ pè mí lọ́lọ́run sọ gbólóhùn tó sọ ni fà nítorí pé wọ́n mọ̀ mí lọ́lọ́run ó pè mí ọ̀ ní kankan mí ní kọ̀rọ̀kọ̀ ní ọkàn rẹ tó gbẹ́kẹ̀lé lẹ́yìn mi Ọlọ́run istajibu lakum ní ìwọlá ànábì yín sì dá olóhùn bọ́lọ̀ ti sọnù kúrò nínú. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kìlàlà tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical Nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún pákéjì èrè ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó Nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó gbà kó kọjá bẹ́ẹ̀. ní sẹ́pẹ́ lọ́dọ̀ àwọn àfáà. àwọn ilé wọ́n lè kéwú gan o. kéwú ẹ̀mí kéwú kíni Ọlọ́run bá dẹ́dà ní ẹ pè mí màá dá yín lọ ó já mọ̀ pé gbogbo ọ̀nà tó bá mọ̀ tó lè fi pa pé Ọlọ́run iná làdúà bí mo ń lọ gan-an nu mo fẹ́ tú àdúà fáwọn èèyàn tó pé fáwọn èèyàn kan àwọn fi lè èèyàn ọmọ mọ̀ tí jẹ́ àdúà Ọlọ́run tí a sì fẹ́ pè bẹ́ẹ̀ ni ó ní haina ma kuntum biman ta'maluna bashir ààyè yòówù tó bá wà èmi Ọlọ́run rí ọ ààyè tó bá wà mọ́ wà mẹ́ ó tún sọ láàyè kan nínú Al-Qur'ani pé inni akrabu ilaykum min hablil warid èmi súnmọ́ yín pẹ́kípẹ́kí ju sọ́ọ̀rùn yín lọ kí ló wá tó wà nínú sọ́ọ̀rùn tó jẹ́jẹ́ lọ bẹ́ẹ̀ni lára ẹ̀jẹ̀ kí ló wà ń bẹ ẹ̀mí ni ilé òyìnbó òfin rẹ ẹ̀jẹ̀ sí wọ́n lè somi oríṣiríṣi omi ló wà normal saline wà oríṣiríṣi omi ló wà ordinary omi wà tó lè gbà àmọ́ ẹ̀jẹ̀ Ọlọ́run ọ̀yọ́ andá rẹ̀ fẹ́ni kankan tó rẹ́ mi ni ìní fi ń ṣàgbà tí fi ń jọ Ọlọ́run lórí gbogbo ayé wọ́n lè gbẹ̀jẹ̀ èèyàn kan fi nǹkan kọ́kọ́ sọ di nǹkan kan àmọ́ pé òun náà ní bọ́ sínú ọkàn tí ẹ̀dá fi ń jẹ́ èèyàn tọ̀ bẹ́ẹ̀ náà wá ní àdúrà tá à ń sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá. Ọlọ́run ní èmi ní kẹ́ ẹ pé mo sì súnmọ́ yín ju sọ́run mi lọ
tó jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ni pé ká ẹ lè mọ̀ pé ọlọ́run ọba tá à ń sìn rè ọ sápamọ́ sára ohun gbogbo. Bàbá wa àgbà Sheikh bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Khadama Al-Ilory bàbá ni wọ́n bisimilayi kúrú aláwò bàbá wọ́n tún fi ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ọmọ jẹ́ alààyè tí wọn ò bá sí mọ́ wọ́n tún fi dá wa tá à ń bọ̀ wọ́n tún fi dá wa lẹ́kọ̀ọ́ wà fi kulli seyi lahu hayat tàdúlù hanahu wáhìdù kódà a máa fi kọrin nígbà táwa kéékèèké pé wà fi kulli seyi lahu hayatun tàdúlù hanahu wáhìdù fi kulli seyi lára gbogbo nǹkan pátápátá tọ́lọ̀ ń dá hayat àrísà mi ń bẹ lára rẹ̀ àrísà mi ọlọ́run àmì ọlọ́run ń bẹ lára gbogbo nǹkan tọ́lọ́run dá tàdúlù kíní náà wá ń tọ́ka ìṣára ni lọ́dọ̀ àwọn àfáà ìṣára tá a lè nàka sí tá a lè ṣàpèjúwe fún yàn pé ànáwó ọlọ́run ọba tí mò ń sọ fún yín nípa rẹ̀ yìí tí ò pé méjì tí ò sì lè pé láéláé wáhídùn ọ̀kan ṣoṣo póró ni kò sí ààyè fẹ́nìkejì mọ́ láyé àtọ̀run tá a lè gbé tá a fi sí kejì ọlọ́run ìwọ tó bá kọ̀ tó o lóò sin ọlọ́run òríjínà ọba adéda ẹyọ kan ṣoṣo èyí tí ò tó ló sìn ó ti ẹ̀ sọ nínú sọ̀búrà ó ní mọ́ ńlámúyẹ̀rì dọ́bí kọ̀dá ìwọ tó o bá yọnu sí ẹjọ́ tí mo dá nù gbèsè ayé rẹ wà lámúyẹ̀ síbírù alábìlà ọ̀wọ̀ wá ò lè ṣe sùúrù lórí àdánwò tí mo fi kàn ọ́ fálíyà àríjú fi tá ti sàmà yìí nítorí náà jáde kúrò lábẹ́ sánmà tó wọn ọlọ́run dá yìí jáde kúrò lábẹ́ rẹ̀ fálíyà abúdó rọ́bà sí wá lọ wá ọlọ́run míì tọ́yàtọ̀ sí mi ọlọ́run kọ́ mọ́ sí ẹ rí i pé àfi ká gbà fọlọ́run ní sinmi. ká gbà fọlọ́run ní sinmi. àìgbà fọlọ́run ìyọnu ní ká gbà fún olúwa ní sinmi àmọ́ gẹ́gẹ́ bí mo ti ń sọ ká má sọ̀rọ̀ pọ̀ jù ń sáfà ọ̀rọ̀ egbògi ìbílẹ̀ ni mo fẹ́ ṣàlàyé fáwọn èèyàn. a fẹ́ sọ̀rọ̀ lórí egbò igi ìbílẹ̀. níbi tí ọlọ́run sápamọ́ sí tí ń jẹ́ ọlọ́run àwọn ènìyàn sábà wá ọlọ́run níbi tí ò sí níbi tí ẹ bá ti rí pé èèyàn dà gìrìgìrì ń bẹ ọlọ́run gbọ́ pamọ́ bẹ o kódà gbogbo kámẹ́rà tẹ́ ń fi ń wo fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ ni àṣẹ ọlọ́run bẹ ń bẹ ní. àṣẹ ọlọ́run wà ń bẹ. báṣẹ ọlọ́run bá ti kú mẹ́ kò ní ṣiṣẹ́ mọ́. kò ní ṣiṣẹ́ mọ́. ìbọn ọlọ́tún ṣe kò ní gbọ́. bẹ́ẹ̀ náà ni èèyàn náà àṣẹ ọlọ́run bá ti kú lára rẹ̀ yóò dòkú. òkúta tẹ́ ń wò ẹ̀mí ọlọ́run bẹ lára rẹ̀ ọlọ́run ní ìjọ ọlọ́run lára òkúta ẹ kàn ní pẹ́ lómi ìdébi òkúta kan ń sọ̀rọ̀ ń sẹ́ ṣe é gbádùn mi dáadáa. a ń gbádùn yín bàbá. òkúta àlàyé ń bẹ. bẹ́ẹ̀ ni. ẹ má bínú pé mò ń yí ẹnu padà o. mo fi nǹkan kan sẹ́nu ni o. bẹ́ẹ̀ tẹ́ẹ̀fì bá wúre fáwọn èèyàn ní ẹ má bínú o. ẹ má bínú ẹ dákun. àṣẹ mọ́ bẹ lára òkúta. òkúta míì ó ti kú òkúta tó ti kú mẹ́. tó ti kú. kò ní dàgbàsókè mọ́. àwọn tó ń mọ òkúta yìí ti kú. kódà òkè bí wàá tí ó ga òkúta bí ó ti kú. tókùtà ọba kú máa ń dàgbà sí. yóò máa ga sí. òkúta máa tóbi sí. ọlọ́run bẹ lára rẹ̀ ló kò tí ì kú mbẹ́. lẹ́ẹ̀fì rí pé òkè ibìkan àwọn èèyàn lọ bẹ̀ wọ́n ṣe nǹkan kan bá ń sẹ́ ń bẹ̀ ọlọ́run ní kò lè pé méjì. kò lè pé méjì. láyéláyé ọlọ́run bá tèmi ń sìn kọ́lọ́run wọlá wípé yìí ní kankan mí lẹ́yìn rẹ̀ ìgbà kankan mí gbọ́ lẹ́yìn ọlọ́run. ẹ gba nǹkan míì gbọ́ lẹ́yìn ọlọ́run àtúfọ̀ ọlọ́run ẹ rẹ̀ sínú ẹgbẹ́ kankan ju ẹgbẹ́ ìṣègùn tẹ́ ẹ wà lọ. nígbà mo sì jóye gan mo tún lọ pàdé ìṣègùn nígbà tí mo ti jóye ń pọ̀ lọ. àmọ́ nígbà bàbá wa fi mí rọ́pò bàbá mi tọ̀ bó láwa wá ṣe àìsí bọ́ọ̀sà ń di ìṣègùn. àbọ̀sà nídìí ìṣègùn. ìṣègùn iṣẹ́ ni babaláwo ẹ̀sìn ni. ẹ̀sìn ni. àwọn méjèèjì gbéra wọn pọ̀. méjì gbéra wọn pọ̀. bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ nímọ̀ ìmọ̀ kan ni tó jinlẹ̀ tí lòjìlò tó jẹ́ ìmọ̀ jinlẹ̀ nímọ̀ Yorùbá babaláwo ìmọ̀ ńlá ni. ìmọ̀ ńlá ni. ọkọ̀ lè gbọ́ di babaláwo láàrin ọdún 5 babaláwo mẹ́rin lọ́mọ ọdún 11 ń di ẹ̀kọ́. ń di ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làwọn àgbà àṣègùn àwọn àgbàlagbà ọdẹ ẹni dàgbà àṣègùn ògbólógbò àgbẹ̀ wọn àdàgbà àṣègùn kì í sọ̀rọ̀ sí ọdún 5 iṣẹ́ yẹn ò ṣe é kọ́ àyàfi tó bá yẹ àkọ́ṣẹ́ ṣègùn tó ń do ṣègùn ẹ máa mú atalẹ̀ funfun gálíkì gíńjà nǹkan ẹ máa dìpọ̀
ewé basil ewé efinrin ewé ẹjọ́ papọ̀ kìnní kan ẹ̀yọ́nú. àmúṣègùn gidi gbogbo ẹnu mo fi sọ kì í ṣe ṣe ọdún 5 o. kì í ṣe ṣe ọdún 5. ó sì jogún bàbá ẹni ó jogún òbí ẹni kódà kì í ṣe pé ó jogún ìwé. kì í ṣe pé yóò jogún ìwé yóò jogún bàbá rẹ̀ ni. rárá o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ṣe ṣàlàyé sínú ìwé. tó pé èyí gbọ́dọ̀ jogún bàbá èèyàn ni. gbogbo ẹnu mo fi sọ ń gbéraga o ń sọ pé èmi náà ní nǹkan kan o n sì lóògùn ọlọ́lọ́run ẹ lọ́lọ́run mo sì ní bàbá mi. ẹ dẹ̀ ní bàbá. ọmọ méjèèjì a máa fìyàn lọ́kàn balẹ̀ yẹn bá ti lọ́lọ́run. tó dẹ̀ ní bàbá rẹ̀. ó sì ní bàbá lẹ́yìn ǹjẹ́ sáwọn kan lè fọwọ́ sọ̀yà pé àwọn ní bàbá àwọn báyìí. àwọn náà lè fọwọ́ sọ̀yà dánlá àdánràn owó ẹni ebi ń patọ́ lọ́ọ̀rì gọ. tó náà kọ́ ni wípé ọlọ́run bí mo fẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa torí pé ìmọ̀ òde òní ìmọ̀ àmọ̀jù ó ti jẹ́ ká rò pé ewé àtegbò ẹbọ ni ìmọ̀ ń lọ́nu. ìmọ̀ àìmọ̀jù ó ti jẹ́ kó káwọn èèyàn rò wípé ewé àti egbò ẹbọ ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. èyí tí ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ èyí sọ pé ó rí bẹ́ẹ̀ torí ra afẹ́fẹ́ la wà torí mi ṣàfà. àwọn ìmọ̀ míì wà tí èmi náà ṣàfẹ́ níjọ lẹ́yìn. èmi náà ṣàfẹ́ ní kíráùdù èmi náà fẹ́ lọ́mọ lẹ́sìn. àmọ́ ká mọ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi. sọ pé ọmọ lọ ṣẹ̀sìn rẹ èmi ò ní kírísítẹ́nì ó di mùsùlùmù èyí ní kí mùsùlùmí ó di kírísítẹ́nì èyí ní kí babaláwo ó máa kírun èyí ní kí ẹ̀yin àfáà kẹwàá di babaláwo rárá o. tó bá wo kálukú. làkún dínú kan wàlíyà dínní ẹ̀sìn kálukú ń bẹ pẹ̀lú ẹ̀sìn tí ẹ ní. àmọ́ èmi ọmọ yín Alhaji Dr. Suleiman Lawal ẹgbẹ̀jì gbogbo olóògùn mọ̀ sọ lóògùn ọ̀fẹ́ o gbogbo ẹnu sọ fún yín pẹ̀lú orúkọ Ọlọ́run bá tó dáyé tọ́dọ́run àtijọ́ tí ó kù wá kú Ọlọ́run nígbà tí ò ní ságbára fún gbogbo alágbára mọ́ pé tó o bá ti tó o jáwé tó o fi ṣe rere bẹ́ẹ̀ni tó o fi tún ayé ọmọnìkejì ṣe ọ̀lẹ́sẹ̀ tó o bá ti jáwé tó o dẹ̀ já egbò tó o fi ṣe rere tó o sì wá egbò tàbọ̀ bá mú nǹkan tó lọ́hún dá tí kì í ṣe tí ó jẹ́ láìfí tó o fi tún tọmọnìkejì ṣe ọ̀lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí òye àti ìmọ̀ tó lọ́hún fẹ́mi níwọ̀nba èmi ọmọ yìí nsọmọ tọ̀dọ̀ tiẹ̀ nbọ jiyàn nítorí ọ̀rọ̀ ilé ayé bẹ́ẹ̀ ni sà araka mẹ́fà náà ni araka mẹ́fà ni lọ́dọ̀ àwọn onímọ̀ ilé ayé tẹ́ ẹ bá ti jókòó ẹ kọ 6 ká kọ 6 tá a bá jókòó ẹ wá kẹsẹ́ ni ó wà wájú yín pé kílẹ̀ ẹ̀kọ́ yóò ní 9 ni yóò ní 9 ni torí pé òun kọjú sí ni torí ẹ̀yin tẹ́ ẹ kọ́ tẹ́yìn kọjú sí 6 lọ́dẹ́ lọ́dọ̀ tiyín ọjà mọ̀ wípé Ọlọ́run ní gbogbo ọmọ tó ń sì fún gbogbo èèyàn àmọ́ òtí tòmí ni ilé mi ìlà kọ́lí gbogbo tí mo fún yín tẹ̀ ń pè nímọ̀ bọ́jà ìmọ̀ tọ́nisọ́nà ìmọ̀ wáàsí ni ìmọ̀ àtún ayé ẹni ṣe ni ìmọ̀ ètò kan ni nínú ìdí ẹ̀sìn kan ìmọ̀ agbára kan ni ní tí mo fún yín nì níwọ̀n ni inú mọ̀ tèmi Ọlọ́run níwọ̀n tíntínní ni ẹ̀yin tẹ́ ẹ ní mímọ̀ ẹ̀yin tẹ́ ń kó wa jẹ ẹja bẹ̀rù Ọlọ́run ká tó ṣì àwọn ènìyàn lọ́nà jù. ká bẹ̀rù Ọlọ́run ká tó ṣì àwọn èèyàn lọ́nà jù. nínú gbogbo èèyàn tí ń bẹ láyé nìran Yorùbá wà. ìran Yorùbá. léhìn àti lọ́hùn. níhìn àti lókè òkun. nílẹ̀ Yorùbá àti lókè òkun ẹ̀jẹ̀ Yorùbá ní yí lára wa. Yorùbá ni Yorùbá máa jẹ́ omi Yorùbá ní yí lára wa ìlàjọ mú dàgbà. kódà ọmọ tí Yorùbá bá bí sílùú èbó Yorùbá ni ìyà ò gbọ́dọ̀ jọ ìran Yorùbá kó gbé. ìyà ò gbọ́dọ̀ jọ ọmọ Yorùbá kó gbé. kò sẹ́ni tí mo fẹ́ fìyà jẹ. ẹ kì í mo ṣàlàyé ń jọ́ sí. bẹ́ẹ̀ni. Ọlọ́run má jẹ́ á jìyà Ọlọ́run má jẹ́ yẹ ọjẹ́ wa kò sí ìtọ́jú àánú méjèèjì. ẹni tó bá jìyà yóò yó. ẹni tí ìyà bá jẹ gan yóò yó. ẹni tí ìyà bá jẹ ìyà yóò ìyà ó máa jẹ lọ ni. ìyà ó máa jẹ lọ ni. mo ṣàpèjúwe fún yín jò ní ẹni téèyàn bá ń jìyà tó bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ irúgbà tí bàbá mi ń bẹ láyé nìsín mo jìyà kọ́ṣẹ́ yìí ni. bẹ́ẹ̀ni. kò sí oúnjẹ kan kò sí kankan títí tá a fi jọ bàbá mi kúrò láyé mu tó dọ̀gá wọ́n ṣàdúrà fún mi jọ owó kúrò láyé jọ jímọ̀ ni irú ọjọ́ òní báyìí dídí àkókò tí bàbá mi kúrò láyé ni. tọ́ àjìyà la fi kọ́ṣẹ́ yìí àjẹyànú èyí ó yò bọ́bá. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú
májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́